kwado ala mi otemi maga yile to kiniti le to ko lókè ayẹyẹ le Ìbàdàn alaji Adélẹ́yẹ Lukman ọmọ Òkèdínà tèmi Àlàbí lẹ́mọ̀rìbà lọ́dọ̀ bàbá tèyí Àlàbí ọkọ olórí láàfin ọkọ olórí Aminatu ọmọ làbákẹ́ ayẹ Òkèdínà ikú òní ìpàyà kọmọlọ rẹ̀ lágbára Ọlọ́run ọba ọmọ ọpẹ́ bí ọdún bá ti dé pẹ̀rẹ̀ ìgbọ́n àmáwọ̀ mi tuntun èmi àṣà mo mọ̀ wí wọn kúkú máa yọ wí. Àlàbí ọmọ kùkù tẹ́ omi àjèjì Òkèdínà èrè tó kí ọmọ lásán mú o ọmọ tó kí bẹ́ẹ̀ ni òkú àṣìṣọ́gbà. Àlàbí ọmọ lásán lóògùn kò ṣe ká òkú ọdún mọ́gà yìí lè tó kí lókè ayẹyẹ ńlẹ̀ Ìbàdàn. Ẹ̀kí mọ́gà yìí wá òwe nílé tó kí mo wí ó wá lókè ayẹyẹ Ìbàdàn ẹ̀kí mọ́gà yìí wá. Ẹ̀kí mọ́gà yìí wá òwe nílé tó kí mo wí ó wá lókè ayẹyẹ Ìbàdàn ẹ̀kí mọ́gà yìí wá. Iná tí a dá sílẹ̀ fún ikú òkè olùpàgùn. Àwọn tí a dá sílẹ̀ nítorí àkàlàmọ̀gbò kí olùpà àkàlàmọ̀gbò. Ọmọ ajẹ́rẹ́ gbọ́nà tójú ti mú. Bẹ̀ẹ́dẹ́jà kí inú gbìndé láàyè. Tòótọ́ kí oníbùdó lọ́gùn. Sókùrú àfàdàmà sókùrú lógún. Ẹ̀tù ní bàbá yìí bí ránṣẹ́ sí mi kúlẹ̀ àsúré pàbùdó yá ikọ̀ yẹ sọ́mọ nígbà lọ́dọ̀ bàbá mi ikọ̀ yẹ sọ́mọ nílẹ̀ kúkú ó tó dé àrò ní wálé onímọ̀ yọ sinmi ogun ọ̀dọ́ nìyí o ẹ máa ṣe ìdíjẹrẹ àrẹ àpẹẹrẹ níyẹ ẹsẹ̀ ní pẹ̀lẹ́ mú kalẹ̀ lápapọ̀ yìí ó ti dógún ẹ̀ sọ ìdílé pé àrò ní ìmọ̀ra kìkì ẹrù òògùn ọmọ olúwa jọ ọmọ ìjàlá ọmọ àrùkù dáadé ikọ̀ yẹn sọmú bí ọgbọ̀n ọdún nílà abẹ́hùn Aláàjì Lukman Adélẹ́yẹ Òkèdínà ọkọ olórí Aminatu ọmọ làbákẹ́ ikú nípa ọdún wẹ̀rẹ̀wẹ̀ lágbára Ọlọ́run ọba ọmọ gbẹlẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀ ikọ̀ yìí máa gbé ìlú gbé èdè bàbá ìgbẹ́dẹ̀ ìgbẹ́lálùkọ̀ tó bá dàgbé àgbìmọ̀rin àwẹ̀ ọlọ́ọ̀tì ọmọ pẹ̀lú ìkọlẹ̀ ẹgbẹ́ ooo ikọ̀ yẹ sọ ooo ó máa ń gbọ́ ẹni tó ní kí n máa kí ọkú ọdún kú yèédú ó náà ní Abdul Hakeem Báyọ̀ Àkànjí Òkèdínà òun àti àwọn Aishatu àyíkẹ́ àìlẹ́hùn Òkèdínà lórí táwọn kíkàtù àṣàkẹ́wò Òkèdínà àwọn ni wọ́n ní máa kí ọkú ti sọdún ọdún yìí ọ̀sẹ̀ tẹ̀lé ìtayà tọmọ nínú owó àìdínkù tí ṣe balẹ̀ ọ̀rọ̀